ikú pa dáàdì ẹ̀ kí ni ìdájọ́ ló fẹ́ kó wá lọ sí orí wọn. a fẹ́ kó pa wọ́n padà kọjọ lọ bára wọn lọ́rùn. ìyó náà sọ pé ọ̀rọ̀ nǹkan yẹn pé òun ti ń gbọ́ information. chairman community náà àwọn náà ti wà aware. wọ́n ti wà aware tán ti ṣiṣẹ́ lórí ẹ̀ èyí bí o sọ pé òun ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ti pẹ́. sí dáadáa a ti sọ fún àwọn ọlọ́pàá. ní àárọ̀ ọjọ́ sátọ̀dé ọkọ mi mo ní kó gbé mi dé ìgboro wọ́n pè mí pé àmọ́ mi kò yá so wọ́n ní kó gbé mi dé ìgboro wọ́n á gbé mi lọ sí ìgboro ní. kí ló kọ àdúgbò tá a wà yìí. Ìgbẹ́pa ilé Ìgbẹ́pa. Ìgbẹ́pa náà la wà yìí ní èlò Ṣàgámù. A gbìyànjú láti ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí alàgbà Saheed Awolesi tí òkú ìnagijẹ rẹ̀ ń jẹ́ Star lọ́mọ tí àwọn kọ̀rọ̀jọ́gbọ́n àwọn kọlọ̀wọ̀ sí àwọn Haúsá kan, àwọn kan ń pè Fúlàní ni wọ́n, àwọn kan ń pè Haúsá ni wọ́n, tí wọ́n pa ní ìfọ̀nàfọ̀nṣu ní àdúgbò Ṣàgámù. À ń gbọ́ awuyewuye lóríṣiríṣi wípé àwọn Haúsá yìí wọn ò ṣẹ̀ṣẹ̀ mọ hurú wà láabi bẹ́ẹ̀ ní àdúgbò Ìgbẹ́pa, Èrúrù, Wẹ́lẹ́pẹ̀ àti Kújọ́rẹ̀, Pipeline. Gbogbo àwọn àdúgbò tá à ń dákọ̀ yìí ìlú Ṣàgámù ni wọ́n wà. Àwọn Haúsá yìí ni a gbọ́ pé bí wọ́n ti mọ̀ ń ṣe nìyẹn, wọ́n lọ dá àwọn èèyàn lọ́nà. Àdúgbò ilẹ̀ wa sà ọ̀dọ̀ àwọn kí n la wá Star lọ́mọ táwọn Fúlàní yẹn pa. Wọ́n ní wọn ṣẹ̀ṣẹ̀ máa hurúwà bẹ́ẹ̀ pé wọ́n kàn déédéé lọ dá àwọn èèyàn lọ́nà, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gba gbogbo dúkìá lọ́wọ́ wọn. Tó bá yẹ pé dúkìá nìkan ni wọ́n ń gbà tọ̀ ṣèbá àbá sọ wípé gbogbo nǹkan tọ́lọ́run ni, ṣùgbọ́n lẹ́yìn tán bá gba dúkìá wọn tán wọ́n tó pa wọ́n nípakúpa náà ni. Ìgbà tá à ń bọ̀ wá pàdé bàbá kan ní ọ̀nà, wọ́n ní àdúgbò yìí làwọn náà wà. Okay, this is your own house, abi? Yes. Okay, you hear about the incident, abi? The picture of the boy they killed, abi? The Star boy. The Star Lomo. Star Lomo, yes. Okay. You are aware of this thing these Hausas are doing? You are going looking at the place where they. Is it the first time they are doing this kind of a thing? This first time. Like how many times? So it's so like sometimes they go push scraper for mega hand. And kill somebody and collect his property. Carry the machine. Go. Is it only machine they used to collect? No, they kill some of them. They are killing some of them. Yes. If they don't say anything to. Is it in the midnight or? In the midnight. In the midnight. Midnight, yes. Like a roller like that. Like 7:30 to 8. To 8. Yes. So, ẹ̀yẹ́ mọ Nàìjíríà tẹ́lẹ̀ àǹfààní àti máa gbọ́ wa òwò káàkiri. Bàbá kan ní apàdé lẹ́ẹ̀kan tí wọ́n sọ pé wọ́n ní kò sí irọ́ ń bẹ̀ pé bí àwọn Haúsá Fúlàní bọ́n ṣe mọ́ ń ṣe nìyẹn. Pé ọ̀gúnlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ti pa bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n kàn ṣàdédé dá ọ̀yàn lọ́nà ni. Ìgbà míì wọ́n ní screwdriver ni wọ́n fi gúnyàn. Ìgbà míì àdá, ìgbà míì igi, ìgbà míì nǹkan kan olóró, ìjà olóró ni wọ́n máa ń lò láti fi attack àwọn èèyàn. Ní ọwọ́ ìrọ̀lẹ́ náà máa ń ṣiṣẹ́ yìí. Ọwọ́ ìrọ̀lẹ́ náà máa ń ṣiṣẹ́ yìí. Láti bí aago 7, 8, 9 bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tá a gbọ́ ni pé John pé àti àdúgbò Ògèrè àti àwọn ọ̀nù wọn tó ń gbé Ṣàgámù, John pé àdúgbò yìí ni wọ́n ti máa ń wá láti wá ṣe iṣẹ́ láabi yìí. So gbogbo àwọn tí wọ́n wà ní Ìgbẹ́pa, Èrúrù, Wẹ́lẹ́pẹ̀, Kújọ́rẹ̀, Pipeline ní Ṣàgámù tọ̀ inú ìkáyàsókè ni wọ́n wà lọ́wọ́ àwọn Haúsá Fúlàní tí wọ́n ń ṣòro bí agbọ́n. Ibi tá a wà yìí ní ilé alàgbà Saheed Awolesi tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Star lọ́mọ. Jọ ń pé sàárè ibi tí wọ́n sin alàgbà ó sí náà lélẹ̀. Ilé wọn ni a wà yìí ní Ìgbẹ́pa.
ẹ jẹ́ ká bá àwọn mọ̀lẹ́bí wọn sọ̀rọ̀. Agbọ́ládé Olúwaṣeun ló kọ mi, Olóbùrú of Africa. Ẹ ǹlẹ́ ṣé ìbá ilẹ̀ yìí náà ń gbé? Àbúrò olóògbé lẹ́yìn. Ẹ jẹ́ ká. Alàgbà tí ó kọ wọ́n jẹ́ Saheed Awolesi star lọ́mọ ọ̀nà ni ẹ láǹfààní àti máa wò lórí móhùnmáwòrán. Báwo lẹ jẹ́ sí olóògbé? Àbúrò wọn. A gbọ́ pé ọjọ́ burúkú èso gbomimu tí ìṣẹ̀lẹ̀ wípé olóògbé yìí jọ ń pé wọ́n ń lọ sí ibi iṣẹ́ àbí wọ́n fẹ́ lọ sí oko ọdẹ níbì kan àbí nǹkan kan tí wọ́n sì gbé ọ̀kadà bajaj tí wọ́n gbé jáde tọ̀ ṣàdédé wọ́n ní àwọn haúsá yìí bí fúlàní dẹ̀ ni wọ́n dá wọn lọ́nà tí wọ́n sì ṣe ikú pa wọ́n tí wọ́n gba ọ̀kadà àti gbogbo àwọn tó wà lára wọn. Wọ́n ní owó tó wà lára wọn, àwọn fóònù méjì, gbogbo nǹkan ṣá ni wọ́n gbà lọ́wọ́ alàgbà yìí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba àní rírú ẹ̀ mọ́. Lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo wàhálà ìdààmú àwọn àjèjì tí wọ́n ń dà yín láàmú ládùúgbò yìí nínú ìlú yìí, Ọlọ́run bá wa fọwọ́ tọ́ ọkàn wọn. Wọ́n ronú pìwàdà àbí kí wọ́n fi àdúgbò yìí lẹ̀ pátápátá tí àlàáfíà yóò sì jọba. Báwo ni ìṣẹ̀lẹ̀ ṣe ṣẹlẹ̀? Ní ọjọ́ ẹ̀ torí èmi gan ní ọjọ́ Sátọ̀dé torí mi wá gba kan lọ́wọ́ wọn bì tó ní kí n gbé fún ìyàwó mi. Wọ́n kó ìgbín torí inú oko tó máa lọ iná. Ṣé òde nìkan ni alàgbà yìí ń ṣe ni? Wọ́n ṣe chair rentage. Ok, wọ́n ṣe rentals, wọ́n fún àfikún rent. Babinson wọ́n ṣe wọ́n ṣe salon. Wọ́n ṣe salon. Wọ́n kàn máa ń fi iṣẹ́ ọdẹ yẹn ṣe bíi part time kíní ni. Part time. Wọ́n kàn fi cash fún kíní kan. Ok. So nírọ̀lẹ́ bí mi ṣe rí wọn ní tí mo wá gba ìgbín fún ìyàwó mi nírọ̀lẹ́ níjọ́ Sátọ̀dé. Ìjọ́ ìlà depart nítorí ìjọ́ ìwọ̀n lọ sóko. Mo ṣáà tó ń kánjú nírọ̀lẹ́ wọ́n ṣáà lọ. Ìjọ́ kejì lọ́kọ̀ rẹ̀ pè mí pé ẹ̀gbọ́n mi pé wọn máa rí wọn. Mo ní wọn rí wọn kẹ́ mi ṣe bọ́n lọ sí oko lánàá tí mo wá gba nǹkan lọ́wọ́ ní ìrọ̀lẹ́. Bí àwọn dádì wa kọ́ rẹ̀ pè mí nìyẹn pé báyìí pé wọ́n pè ní àti ìbàfò pé wọ́n mú àwọn Fúlàní ẹ̀ pé méjì náà ṣẹ̀ sá lọ pé ẹ̀ẹ̀kan tó rí mú náà lórí fóònù lórí ọ̀kadà wọn lọ́wọ́ ẹ̀. Ibẹ̀ ṣáà ni wọ́n ti pe olórí ọdẹ wọn náà tí wọ́n jọ lọ sí ìbàfò ni ìyẹn ti ní káwọn ọlọ́dẹ bọ́ sí àwọn ibi tá a mọ̀ pé wọ́n ti máa ń ṣoko lọ ti wọnú gbóṣá lọ ti lọ ń wà ibẹ̀ lọ ti rí ibi tí wọ́n pa wọ́n sí pẹ̀lú igi tí wọ́n fi pa wọ́n. So kọtarí nìyẹn nítorí ìjọ yẹn ń sìn ìjọ Sunday lọ pa wọ́n. Ok, alẹ́ Saturday tèmi àti wọn alẹ́ Saturday mọ́ Sunday òun ni ìjọ Sunday ṣàlámù pé ni wọn tètè délé làwọn wò pé ibo lọ wà kó tó di ká tó rí pé nǹkan tó ṣẹlẹ̀ nǹkan ti pa wọ́n pọ̀n Fúlàní ẹ̀ ti pa wọ́n. Kí ló kọ tí? Ahmed lórúkọ mi, Ahmed Awolesi. Alàgbà Ahmed Awolesi, ení èjì ẹ̀wá kí ọ̀rọ̀ balẹ̀ yá. Àwọn Fúlàní yìí ṣé àkọ́kọ́ nǹkan tí wọ́n kọ́ ṣe àbí eléyìí ti máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni? Àwọn tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o, ọ̀rẹ́ mi gan àtàkì ẹ̀ lẹ́yìn ìgbà tó àtàkì ọ̀rẹ́ mi ẹ̀ gan lábẹ́ sí ní fẹ́ ọ̀nà ẹ̀ ta lọ sanwó fún gírẹ́dà. Ọ̀nà ibo ẹ̀dá kó gbọ́ ọ̀nà àdúgbò tó máa ń operate gbogbo. Ìgbẹ́pa mọ́ Kújọ́rẹ̀ lọ sọ́nà Wẹ̀lẹ̀pẹ̀ ọ̀nà pipeline. Ìgbẹ́pa tabatiko Ìgbẹ́pa Kújọ́rẹ̀ Wẹ̀lẹ̀pẹ̀ pipeline gbogbo àdúgbò ẹ̀ ni wọ́n ti máa ń operate ní Ṣàgámù ń bí báyìí. Bẹ́ẹ̀ni àwọn kan dẹ́ ìwà ń bẹ̀ tó jẹ́ àwọn Fúlàní tẹ́ pé bá rí ọmọ yìí kékeré báyìí tẹ́ bá bá wọn sọ̀rọ̀ báyìí tọ́ máa ṣe sọ́ọ̀dù báyìí tọ́ wọn pé kọ́ bá wá bọ́n káwọn ìjọba bá wá nǹkan tó máa ṣe sí lójú ọ̀nà tọ́ máa da màálù sí títì. So ibẹ̀ nìkan dẹ̀kọ́ lọ́ ti ń ṣe nǹkan wọ́n ń ṣe níbi odò ẹran náà the same thing náà lọ́ ń ṣe ń bẹ̀. Lódò ẹran nínú Ṣàgámù ìyọ̀nà Ìgbẹ́pa náà ni. So kọ́ bá wá nǹkan ṣe sí o. Àwọn bí ká ní ení méjì mẹ́ta àwọn olè gbọ́ pé àwọn Fúlàní wọ́n ti àtàkì bẹ́ẹ̀. Wọ́n ti àtàkì ọ̀rẹ́ mi mo ti rí bí èèyàn méjì before ẹ̀gbọ́n mi tó ti pa sọ́nà yẹn. Ọ̀rẹ́ yìí yẹn báwo lè wọ́n ṣe àtàkì ẹ̀? Ó ń bọ̀ oúnjẹ ẹni ó máa ń deliver àwọn oúnjẹ ni so wá gbé oúnjẹ ó fẹ́ lọ deliver ẹ̀ ní Kújọ́rẹ̀ láti Wẹ̀lẹ̀pẹ̀ ń bì. Pẹ̀lú ọ̀kadà ìbàjáde ó máa ń ṣe delivery ni
so ó ti wá lọ deliver oúnjẹ bó ṣe ń padà bọ̀ ó ní torí gbogbo ọ̀nà ẹ̀ ò da ó ní ọkọ̀ tán iná sóhun lójú òun wá rò bóyá ọlọ́pàá ni bóun ṣe dúró nìyẹn ó ní the next thing tóun dẹ̀ máa rán lagi mọ́ òun lórí ni ó lóun dẹ̀ ń bẹ̀ wọ́n pé ẹ máa gbé ọ̀kadà lọ ṣùgbọ́n lẹ́fẹ́ gbà ẹ máa gbé lọ wọ́n ṣàṣe léṣe tó bóyá ga tó tẹ̀ pé oxygen gbàtí ẹni tó padà rí ẹ̀pù gan tí ó bá ń ṣe ọ̀kadà míì tó fẹ́ gbà tó fi òun lẹ̀ bọ́ ṣe rí ọlọ́kadà míì tó ń bọ̀ òun lọ́ọ́ yẹ filẹ̀ so ìgbà tó máa gbédé gan oxygen ni ló revive ẹ̀ lọ́sípítù so lẹ́yìn yẹ kó tó di a week sí tẹ̀gbọ́n mi yẹ wọ́n sì gún bọ̀bọ̀ kan screwdriver lọ́rùn. bàbá kan wà bẹ́ẹ̀ tán sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan bàbá yẹn bí ibo báyìí wọ́n sọ bẹ́ẹ̀. kíláàsì bẹ́ẹ̀ ṣe pọ̀. wọ́n gba ọ̀kadà lọ́wọ́ yẹn náà. wọ́n gbọ́ ọ̀kadà ẹ̀ lọ. ládùúgbò wo nìyẹn ti ṣe yẹn. àdúgbò ìgbẹ́pà yìí náà ni. ìgbẹ́pà yìí náà. ìgbẹ́pà mọ́ kújọ́rẹ́ mọ́wẹ́lẹ̀pẹ̀ náà níbi pipeline ojú pipeline. ṣé àwọn fúlàní ṣé àdúgbò yìí náà ń gbé ní àbọ̀kọ̀ máa ń wá. wọ́n kàn máa ń wá ni. òye kan bá yín gbé ní ìgbẹ́pà yìí. wọn gbé pẹ̀lú àwọn kàn máa ń wá ni wọ́n kàn máa ń dẹran wá. so àwọn tó wá ń ṣiṣẹ́ yẹn gangan láàrin wọn àmọ́ inú gbó yẹn gbà tó wọnú gbó táwọn ọlọ́dẹ wọnú gbó lọ́sẹ̀ wá rí inú gbó yẹn pé wọ́n ní àbà tí wọ́n máa ń jókòó sí so ibẹ̀ ni wọ́n máa ń wà tó máa ti mọ́nítọ̀ ọ̀nà yẹn táwọn òkè mọ̀ so and justice kọ́ I need justice o wọn gbọ́dọ̀ fi bọ̀bọ́ yẹn lẹ̀ o. ṣé àwọn aráàlú àti àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n pa yẹn náà ṣé wọn padà rí ẹnìkankan mú nínú wọn gbà tó ń ṣe gbogbo àtọ́hù yẹn ni. ẹnìkan náà la rí ni àwọn ọlọ́pàá bá rí mú ní ìgbà tó lọ sí. àní lára àwọn tó ń ṣe sẹ́yìn. ààrẹ ni ilé nìkan lọ́yìn máa kọ́ rí mú first person tó máa kọ́ rí mú ni. ìyẹn fúlàní yàbí. fúlàní ilé yìí lọ́ máa kọ́ rí mú láti ìgbà tó ti ń ṣe gbogbo atrocity rẹ̀ first person tó máa kọ́ mú lélẹ̀ wọn ti rẹ anybody mú. láti gbà wọn sí wàhálà bíi. lẹ́yìn tó ti ó dẹ̀ ti pẹ́ ó ti pẹ́. ṣé ẹ̀yin ò fi ọ̀rọ̀ tó àwọn ọlọ́pàá létí ni kán lè máa patrol kan máa ṣe gbogbo ẹ̀. inú ẹ̀gan làwọn ọlọ́pàá tọ́ torí ẹ̀ mọ̀ àti dáadáa àti sọ fún àwọn ọlọ́pàá so àwọn náà dẹ̀ mọ̀ ọmọ torí àwọn náà máa ń wá sí ògbó ọ̀nà yẹn a dẹ̀ sọ fún wọn nǹkan báyìí. alàgbà èyí tó jẹ́ fúlàní ìkan lára àwọn fúlàní tí ọwọ́ àwọn ọlọ́pàá bá òun náà ni ẹ̀ ń wò lójú móhùnmáwòrán yìí tó jẹ́ pé alàgbà yìí náà fúlàní irọ́ oríṣiríṣi ló ń pa ó pé wọ́n ti hùwà láabi ẹ̀ tán kí wọ́n tó wá pé òun ò sí ń bẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí tá a kọ́kọ́ ṣe ká tó bẹ̀rẹ̀ sí ní gbé sí orí ayélujára báyìí alàgbà yìí kan náà ni wọ́n sọ fún wa wípé alàgbà tó ń sọ̀rọ̀ yìí ló sọ fún wa pé ọ̀gbẹ́ni tó ní irun kólókòlòkòló lórí wípé láì mọye ìgbà ni àwọn ti rí i tó ti àtàkì àwọn èèyàn bẹ́ẹ̀ kódà àwọn èèyàn tún mọ júwe ẹ̀ wípé lára àwọn fúlàní tó ń ṣòro bí agbọ́n ní àdúgbò ìgbẹ́pà yìí pé ìkan ń bẹ lára wọn tó yẹ pé pupa báyìí ni ó sì ní irun kólókòlòkòló lórí pé àtìgbà yẹn làwọn ti ń fojú sọ́nà láti pé káwọn tiẹ̀ rí ọ̀gbẹ́ni yìí ṣùgbọ́n ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó padà bá tí ó ń ka bòròbòrò ó ní lóòótọ́ òun mọ̀ pé àwọn akẹgbẹ́ òun méjì tó kù tí wọ́n ṣekú pa alàgbà Starboy tí wọ́n fẹsẹ̀ fẹ́ wípé òun mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe òun náà nìyẹn wọ́n máa gba ọ̀kadà wọ́n máa pa èèyàn wọ́n máa ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n òun ò bá wọn sí ń bẹ̀ o ṣe mọ̀ pé ìjọ tí ọwọ́ pálábá bá ségi ó ń kálukú yóò mọ̀ wí àwíjàre yóò mọ̀ sẹ́ni tó agbóhùnsẹ́ oyin ń sẹ́ ojú olókòrè kòǹgbàkòǹgbà ẹ ṣáà lè rí ìyàwó olóògbé ẹ ò ní rógun àtẹ̀yìnkú mọ́ ọlọ́run dá yín sí ọlọ́run yóò wo àwọn ọmọ lágbára lọ́run tó ẹ̀yà ọmọ Nàìjíríà ìrìnjà àfirinsó ìlẹ̀kẹ̀já tòwútòwú nílùú Ìgbẹ́pà ní Ṣàgámù aya olóògbé tí àwọn kọ̀rọ̀jọ́gbọ́ àwọn kọ̀rọ̀wọ̀ sí tí wọ́n dẹ́mi ẹ̀ ní ègbodò látàrí pé ká lọ káàbọ̀ ká lọ sóko ọdẹ wọ́n ní alàgbà yìí pé iṣẹ́ renters ni wọ́n ń ṣe wọ́n sì ní salon tó tí wọ́n ń gẹrun lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n operate tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé ṣùgbọ́n wọ́n kàn mú iṣẹ́ ọlọ́dẹ wọ́n kàn yàn láàyò ní pétọ̀ káwọn ṣáà kàn máa fi máa cash fund káwọn fi máa lọ sóko ọdẹ torí pé iṣẹ́ bàbá wọn ni so ṣàdédé la gbọ́ wípé alàgbà yìí níjọ́ sátidé tó kọjá pé wọ́n lọ sí oko ọdẹ kí àwọn Fúlàní kí wọ́n tó lọ accost wọn ní ọ̀nà tó sì jẹ́ pé ọwọ́ òfin ọwọ́ ọlọ́pàá ó tẹ ìkan nínú wọn àwọn mẹ́ta ni wọ́n dá alàgbà yìí lọ́nà nígbà tí
wọ́n pa alàgbà yìí tán pẹ̀lú igi pọ́npọ́ olùgbòǹgbòrò tí wọ́n pa tán wọ́n gbé ọ̀kadà láti Ìgbẹ́pa mọ́ interchange mọ́gbó ẹ̀ṣá wọ́n ṣàforílé ọ̀nà Èkó wọ́n dé mile 12 èròǹgbà tí wọ́n ní tí wọ́n fi lọ sí mile 12 ni pé láti lọ ta ọ̀kadà bajaj tuntun tí wọ́n gbà lọ́wọ́ olóògbé yìí ṣùgbọ́n ẹ̀kọ́ òṣojú mímu nígbà tí wọ́n dé ìlú Èkó ní mile 12 ìkan lára wọn tọwọ́ bà ló ń kà bòròbòrò bẹ́ẹ̀ o pé nígbà táwọn dé mile 12 àwọn fẹ́ ṣe ọ̀rọ̀ ajé ọ̀kadà yìí ni ṣùgbọ́n nígbà táwọn dé wọ́n rí pé òjò ń rọ̀ ńjọ́ yẹn ní mile 12 àti pé àwọn tí àwọn wá lọ sí mile 12 gangan táwọn jọ máa ń ṣe iṣẹ́ ibi yìí àwọn ò bá wọn ní mile 12 ni wọ́n fi yí padà tí wọ́n padà bọ̀ ní ọ̀nà Ògèrè torí sọ pé Ògèrè ni àwọn ń gbé Ògèrè ni àwọn ti kúrò tí àwọn fi ẹgbẹ̀ta sọ pé alàgbà tí ẹ̀ ń wò lójú wàgbọ̀n òwúrọ̀ yìí pé ó ń sẹ́ wípé irọ́ o òun ò sí mẹ́ o wọ́n gbà tí wọ́n pa alàgbà òun tán tí wọ́n gba ọ̀kadà lọ́wọ́ ẹ̀ ni wọ́n padà wá gbé òun ní Ògèrè tí wọ́n pé kí àwọn lọ sí Èkó tó sì jẹ́ pé irọ́ funfun báláwo náà ni ó ń pa tọ́ ẹni èjì ẹ̀wà kí ọ̀rọ̀ balẹ̀ yá nígbà tí wọ́n kúrò ní Èkó ní mile 12 tí wọ́n padà bọ̀ tí wọ́n dé àdúgbò kan tí wọ́n pè ní Ìbàfò ni a gbọ́ wípé ọ̀kadà tí wọ́n gbà lọ́wọ́ olóògbé yìí epo tán nínú ẹ̀ ebi wọ́n ti ń wò rárá àrèpo bó láti ṣe ni àwọn ọlọ́pàá tí wọ́n wà ní Ìbàfò tí wọ́n fura sí wọn pé àwọn tí wọ́n wò rárá yìí níbo náà ti ń bọ̀ àwọn ọlọ́pàá súnmọ́ wọn wọ́n sì fọ̀rọ̀ jòun tó rọ̀ pẹ̀lú wọn pé níbo lẹ ti ń bọ̀ kí ní kankan ṣùgbọ́n àkíyèsí táwọn ọlọ́pàá ṣe ni pé jọ ń pé àwọn ará bíi wọ́n já ọ̀kadà gbà ni torí àwọn agbófinró náà ti ń fojú sọ́nà pé a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n gba ọ̀kadà lọ́wọ́ yàn kí wọ́n digun jalè kí wọ́n ṣe gbá kí wọ́n ṣàwo tó ibi tí wọ́n ti ń bá wọn sọ̀rọ̀ ní méjì lára àwọn Fúlàní tí wọ́n ti fẹsẹ̀ fẹ́ nígbà tí wọ́n fi ẹsẹ̀ fẹ́ ìkan tí ọwọ́ bà ó ní ọmọ Katsina lòun ti wá ó sì pé àwọn méjì tó kù yẹn pé àwọn ni wọ́n gba ọ̀kadà òun ò sí ń bẹ̀ ṣùgbọ́n èyí tí ọwọ́ bà tó ní irun kólókòlòkòló lórí yìí ọwọ́ rẹ̀ ni wọ́n ti bá fóònù alàgbà Saheed Awolesi tí wọ́n ń pè ní Starboy star lọmọ nígbẹ̀pa wọ́n bá fóònù olóògbé wọ́n bá lórí àpò ẹ̀ wọ́n bá àwọn nǹkan oríṣiríṣi wọ́n bá lọ́wọ́ ẹ̀ wọ́n bá àdá tí wọ́n fi gé igi tó fi pa olóògbé yìí wọ́n bá ní ara ẹ̀ inú ṣòkòtò ló fi àdá yìí ló fi sí ọlọ́pàá ṣe ìwádìí wọ́n ṣe gbogbo rẹ̀ ṣùgbọ́n àwọn méjì tó kù wọ́n ti fẹsẹ̀ fẹ́ tọ́ mo kàn ń sọ eléyìí láti jẹ́ kẹ́ ẹ mọ ibi tí ọ̀rọ̀ ti bọ̀ tó ti ń bọ̀ àti ibi tá a dé ni madam ẹ ǹlẹ́ mà ẹ pẹ̀lẹ́ lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ báwo ló yẹ ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. mo kí gbogbo ọmọ Nàìjíríà o ní ọjọ́ sátọ̀dé ní àárọ̀ ọjọ́ sátọ̀dé ọkọ mi mo ní kó gbé mi dé ìgboro wọ́n pè mí pé àánú mi kò yá so wọ́n ní kó gbé mi dé ìgboro wá gbé mi lọ sí ìgboro ní. kí ló kọ àdúgbò tá a wà yìí. Ìgbẹ́pa ilé Ìgbẹ́pa láwà. ok. so wọ́n ní kó gbé mi dé ìgboro ní ọjọ́ sátọ̀dé yìí ó dẹ̀ gbé mi dé ìgboro so ó wá padà wá sílé gbogbo nǹkan tèmi sọ yìí nǹkan bíi after 3 èmi lọ sí ìgboro so ó dẹ̀ padà wá sílé so ìgbà tí èmi wá kúrò ní ìgboro mo fẹ́ kúrò ní ìgboro òjò rọ̀ ní ọjọ́ sátọ̀dé yẹn mi wá rí ọ̀kadà Ìgbẹ́pa mo wá pè wọ́n ní dáàdì Mọ̀dínà jọ́ nítorí Ọlọ́run wá gbé mi wá sí ilé ó wá ní pé gbogbo nǹkan tí mò ń sọ nǹkan bíi 7 to 7 lálẹ́ ni mò ń sọ yìí lálẹ́ wọ́n ní mi rí ọ̀kadà pé òjò tó ń rọ̀ yìí kò jẹ́ kí n rí ọ̀kadà wá ní òkè pé tí n bá ti rí ọ̀kadà pé kí n máa lọ sí ilé mọ́mì wa kí n lọ sùn torí ọ̀dọ̀ mọ́mì wa ni mo lọ lọ́jọ́ yìí wá ní kí n padà sílé pé kí n lọ sùn pé tó bá di àárọ̀ pé màá máa bọ̀ ní ilé padà mo wá ní pé mi ì lè sùn bẹ́ẹ̀ pé àwọn ọmọ mi wà nílé nǹkan kan bẹ́ẹ̀ yẹn wá ní òun ò lè wá pé nítorí pé òun lọ sí oko mo wá ní òkè. so apá agbóró ti máa ń lọ ṣọdẹ yẹn. sáìdì pipeline yẹn náà ni. ok. náà máa ń lọ so àti Danko ọ̀nà Danko yẹn náà máa ń lọ sọ́nà Danko pipeline Danko àti Danko. gbogbo ẹ̀ náà àdúgbò Ṣàgámù yìí náà ni. agbègbè Ṣàgámù náà ni. so mo ṣáà wá bọ́ títì lọ́jọ́ yẹn mo wá rí pé mo wá ọ̀kadà mo rí ọ̀kadà mo délé ní ọjọ́ yẹn so ìgbà tí mo wá délé mo wá béèrè lọ́wọ́ àwọn ọmọ mi pé dáàdì wọn kọ́ wá ní dáàdì àwọn ti jáde bó dẹ̀ ṣe máa ń jáde nìyẹn tó bá dẹ̀ di àárọ̀ ó máa ń ṣọdẹ so àtìgbà tí àwọn Fúlàní ti ń ṣiṣẹ́ aburú ní àdúgbò wa ní àdúgbò ẹrùrù sí Wẹ̀lẹ̀pẹ́ yẹn ẹrùrù Wẹ̀lẹ̀pẹ́ so ní pipeline yẹn tó ti ń ṣiṣẹ́ ibi yẹn
ni àwọn boys ti organize ara wọn pé àwọn máa dúró ń bẹ̀rẹ̀ ní alalẹ́ pé káwọn lè fi máa rescue àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ṣé ibẹ̀ máa ń dá gan ni. ó máa ń dá igbó pọ̀ gan bẹ̀ pé káwọn lè máa rescue àwọn tó lọ sí ìgboro lọ ṣọ́ra jí pé tó bá ti darí lọ sí everybody tó bá ti darí lọ sílé pé àwọn máa kúrò bẹ̀ so àwọn afi máa dáàbò bo àwọn ẹni lẹ́yìn tó lọ ṣọ́ra jí yẹn pé nǹkan bẹ́ẹ̀ yẹn lè ṣẹlẹ̀ sí wọn so ibẹ̀ yẹn ṣá ni ó lọ ó wá ní òun wà nínú àwọn boys yẹn nǹkan kan bẹ́ẹ̀ yẹn èmi tiẹ̀ faraya lọ́jọ́ yẹn pé ó ṣe máa líìkì ara ẹ̀ mọ́ nǹkan kan bẹ́ẹ̀ mo ṣáàṣì bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́jọ́ wá ní ìyá àmọ̀dé náà kò sí nǹkan kan pé kọ́lọ́n kó ṣàánú pé téèyàn bá sẹ́ pé kò ní kàn tó bá padà kan ọmọ àbí èèyàn nǹkan so ó yà sọ̀rọ̀ yẹn pé ètò ààbò àjọṣepọ̀ wa ní ààbò yẹn so ibẹ̀ yẹn ṣáà ní ó lọ tó bá dẹ̀ ti lọ bẹ́ẹ̀ yẹn kò ń fẹ́ ká fi kọ́ àbí ìpè ká fi dàrún láàmú àbí ká fi máa disturb òun so gbà táwọn ọmọ ìtiwájú ṣe fún mi pé ó ti lọ sí oko mo ti mọ̀ pé bó ṣe máa ń lọ nìyẹn tó bá dẹ̀ di nǹkan bíi 5:30 ó máa padà délé so lèmi dẹ̀ fi ń wo ntẹ̀ nígbà tá dé sùn lọ́jọ́ sátọ̀dé yẹn ilẹ̀ iṣu ṣe gbogbo ẹ̀ nígbà tó dàárọ̀ aago 5 lù àṣùbà ó máa ń tètè sáré àṣùbà pé kóun wá kírun so gbà tí mo ṣàrí pé àsìkò àṣùbà tún kọjá mi orí kó dé mọ́ ni ọ̀gbẹ́ni yìí ò tí ì dé nǹkan bẹ́ẹ̀ mo bọ́ta nínú yàrá àwọn ọmọ mi pàdé mi àwọn náà bọ́ta nínú yàrá ọ̀dọ̀ wọn wá ní mọ́ mi ṣé dáàdi wa ti dé náà wọ́n ní mi rí o pé kò tí ì dé so àwọn ọmọ yẹn wá ní àwọn máa ti ń pe nọ́mbà wọn látara pé kò lọ mo lémi náà bẹ́ẹ̀ ṣe ń pè lémi náà ṣe ń pè pé gbogbo láìní ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin switch off ló sọ ṣàṣẹ kò sí nìyẹn pàtí mo wá rí pé nǹkan yẹn fẹ́ ju ọ̀tá mi lọ́wọ́ mo wá pé olórí ọdẹ wọn yẹn Àjàdé wà ní ìgboro mo wá pé bàbá yẹn wá ní pé òun náà ń pe nọ́mbà ẹ̀ láti nǹkan bíi òru àná pé kò lọ nǹkan bẹ́ẹ̀ mo wá ní kò lọ pé mi náà pé kò lọ pé bẹ̀tì kí ni nǹkan ta fẹ́ ṣe báyìí bàbá yẹn wá ní pé irú ìrìn wo ni Saheed wá rìn mo wá ní kò ṣe bẹ́ẹ̀ yẹn rìn o tó bá rí lọ nílò ẹ̀ ó máa dé nìkan bíi 5 or 5:30 torí ó máa ń sáré àṣùbà pé kòun lè bá àṣùbà láti kírun bàbá yẹn wá ní kí làwọn afẹ̀ṣẹ̀ ọmọ ní dáàdì bí mo yín bá yín sọ̀rọ̀ 1% ló wà lórí fóònù mi pé at any time ó lè kù kò kẹ̀ síná so bàbá yẹn wá ní pé nǹkan tí máa ṣe ni pé kí n gbéra kí n máa bọ̀ ní ọ̀dọ̀ òun nígboro pé àwọn máa pe gbogbo àwọn ọmọdé tó kù àwọn máa mọ nǹkan táwọn máa ṣe so mo kọ́ ti fóònù bàbá yẹn bí fóònù bàbá yẹn kọ́ bàbá yẹn kọ̀ tún wọlé ni ó ní máa bọ̀ ń gbòòrò ń sìn pé wọ́n èèyàn kan pé òun pé ó sẹ́ pé òun láti Ìbàfò station Ìbàfò nǹkan bẹ́ẹ̀ pé láyé tí òun fi ń pè ó wá fi zen line ọkọ mi ó wá fi pe bàbá yẹn pé òun gba fóònù yìí lọ́wọ́ àwọn àbókí ni o pé ká máa bọ̀ ní Ìbàfò so bí bàbá yẹn ṣe pè mí ní mo ṣáà yìí ṣe burúburú mo ṣáà yìí múra second bomi yẹn tiẹ̀ yarí yẹn lóun òun máa tẹ̀lé nípa máa jọ débẹ̀ nìkan ṣáà mọ́mọ́ yẹn dá ní àjọ lọ so bàtà wá débẹ̀ náà wá ní òkè nǹkan tá máa ṣe ni wípé ẹ jẹ́ ká máa lọ sí Ìbàfò bá ṣe dé Ìbàfò àṣàdẹ̀wọ́nú Ìbàfò mo ṣe wọnú ní police station Ìbàfò yẹn mo ṣe wọnú Ìbàfò yẹn báyìí nínú compound police station ni mo ti rí ọ̀kadà ọkọ mi mo dẹ̀ sáré sọ fún wọn pé ọ̀kadà ọkọ mi lélẹ̀ ọ̀kadà ọkọ mi wá ní ṣóun ni mo ní bẹ́ẹ̀ ni òun ni wọ́n dẹ̀ ti rí àwọn logo APC nǹkan kan lára ọ̀kadà yẹn so wọ́n ṣe wá lọ mú bọ́ yẹn jáde nìyẹn ó pupa ó ga díẹ̀ báyìí ó ṣe dírẹ́dì síwájú orí wọ́n ti áńkọ̀pọ̀ ọwọ́ ẹ̀ ṣe gbogbo ẹ̀ wọ́n ti nà wọ́n ti tọ́ṣọ ẹ̀. ọgbẹ́ni ẹ rí tẹ́lẹ̀ ẹ mọ̀ rí ni. mi ò mọ rí níbì kankan o yàtọ̀ sí ọjọ́ yẹn náà ni mo rí fèsì ẹ̀ rí o so wọ́n ṣàti tọ́ṣọ ẹ̀ ṣe gbogbo ẹ̀ wọ́n ní kó jẹ́wọ́ wọ́n ní kò jẹ́wọ́ pé látàárọ̀ táwọn ti ń tọ́ṣọ ẹ̀ pé kò jẹ́wọ́. kí làwọn kan tán bá lọ́wọ́ ẹ̀ tó jẹ́ tọkọ yín. wọ́n bá àdá lọ́wọ́ ẹ̀ wọ́n bá ọkọ mi kọ́ ni ó làdá yẹn òun ló làdá ó ní ọ̀bẹ kékeré lọ́wọ́ wọ́n tún gba káàpù kan báyìí náà lọ́wọ́ ṣàkó àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀ yẹn jáde. kí ni àwọn nǹkan tó jẹ́ tọkọ yín tí wọ́n rí lọ́wọ́ ẹ̀. ọ̀kadà àti fóònù àti small phone big phone yẹn ọ̀kadà big phone wọ́n ti mú yẹn lọ small phone yẹn wà lọ́wọ́ wọn. àwọn tó kù ẹ̀ ti mú yẹn lọ. àwọn tó kù ẹ̀ tó sá lọ àwọn mẹ́ta ni wọ́n òun nìkan náà rí mú ní orí ọ̀kadà yẹn so àwọn mẹ́ta yẹn àwọn méjì tó kù ti sá lọ so àwọn yẹn ni big phone yẹn wà àti kọ́kọ́rọ́ ọ̀kadà àti ìbọn tí ọkọ mi fi máa ń ṣiṣẹ́ tó fi máa ń pa ẹran so wọ́n ti gbé lọ so ọwọ́ wọn ló wà so wọ́n wá rí small phone yẹn gbà lọ́wọ́ ẹ̀ àtọ̀kadà torí pé òun dẹ̀ ló drive ọ̀kadà yẹn náà ṣe rí ọ̀kadà yẹn gan safe òun ló drive ẹ̀ àwọn méjì ẹ̀yìn ẹ̀ ti fò dànù so nǹkan tí mo rí nìyẹn. bí wọ́n ṣe dáhùn dúró ẹ̀ làwọn tó kù ti sá lọ. làwọn tó kù ti sá lọ. so bá ṣàṣe tara bọ̀ nìyẹn wọ́n wá ní pé ká padà sí Ìṣàgámù police station pé ká wá ṣe statement pé nítorí pé Ìṣàgámù ni nǹkan yẹn ti ṣẹlẹ̀ ọlọ́pàá yẹn ṣàdẹ̀ ni ó fa ọ̀daràn yẹn lé wọn lọ́wọ́ pé kó máa gbé lọ sí police station Ṣàgámù pé kán lọ
mú síbẹ̀ pé kán dẹ̀ ṣe statement ń bẹ̀ nǹkan kan bẹ́yìn so a jẹ́ pé nǹkan tí mo rí nìyẹn o èèyàn ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o. àwọn tó kù ọ̀gbẹ́ni wọn ò tí ì rí wọn báyìí. wọn ò tí ì rí àwọn méjì tó kù òun nìkan yẹn náà rí mú òun nìkan náà rí mú nínú gbogbo wọn. ohun tó wá mú yẹn kí ló wá ń sọ nígbà tó ń bá wọn kò sọ̀rọ̀ kò sọ nǹkan kan kò jẹ́wọ́ kò ṣe nǹkan kan so gbà tán wá ṣàtọ́ṣọ̀ ẹ̀ dáadáa ló wá ní kó máa lọ síbi pipeline yẹn ó ṣàjúwe bẹ̀ so ibi gbà tán máa débẹ̀ náà bá òkú Saheed ńlẹ̀lẹ̀ ń bẹ̀ o. òun ló ní kó máa lọ sí pipeline ìyẹn ọ̀gbẹ́ni tí wọ́n wọ́ bà yẹn wípé ibẹ̀ làwọn yanjú alàgbà star lọmọ sí. nígbà kan dẹ̀ máa débẹ̀ òkú ẹ̀ náà bá ń bẹ̀. ní ìjọ́ kejì. ní ìjọ́ kejì. ìgbà tó tán mu yẹn ń gbólópò òun ti ń bọ̀ pẹ̀lú ọ̀kadà yẹn. kò sọ pé òun lòun bọ̀ látògèrè pé òun bọ̀ látògèrè pé kìnìún wá ní ọ̀kadà yìí báwo ló ṣe jẹ́ ó lóun lòun ní pé kìnìún kan ibi tó ti ń sọ̀rọ̀ yẹn ó lóun lòun ní ó lóun lòun ní ọ̀kadà so ibi tó ti ń sọ̀rọ̀ yẹn ni fóònù small phone ọkọ mi ti ń ríǹgì lápò ẹ̀ nítorí pé wọ́n ti pa tẹ́lẹ̀ àti pé kò lọ so bí small phone yẹn bóyá ó tàn mọ́ lára ni kò sẹ́ni tó mọ̀ so bó ṣe bí fóònù yẹn ṣe wá ríǹgì ọlọ́pàá yẹn wá ń dá lóhùn pé ó dẹ̀ píkì fóònù tó ríǹgì lọ́wọ́ ẹ̀ so ó ṣàmú fóònù yẹn dání kò píkì fóònù yẹn wá ní ta ló wà ní ojú fóònù bí yẹn ṣe rí ojú fóònù wọ́n ṣe wá rí pé Ajade ni wọ́n kọ sójú yẹn wá ní Ajade Fúlàní báwo ló ṣe wá jọra so bí ọ̀gbẹ́ni yẹn ṣe wá píkì kọ́ yẹn nìyẹn pé bàbá nǹkan báyìí ló ṣẹlẹ̀ so bọ́n ṣe mú wọn nìyẹn o. madam ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹ̀mọ́ra àní rírú ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ǹjẹ́ ṣé ẹ̀kọ́ tó ṣe sọ́kọ yìí ẹ ti gbọ́ rú ẹ̀rí ní àdúgbò ipò ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni ládùúgbò èrí jẹ́. mò ń gbọ́ pé wọ́n ń pààyàn lóríṣiríṣi bẹ̀ tí kò ṣẹlẹ̀ sí mi rí ọlọ́ Elédùmarè kó ṣàánú. ẹ ń gbọ́ pé àwọn arábí wọn ń ṣòro bẹ́ẹ̀. wọ́n ń ṣòro ní àgbèlé ní skul àgbèlé yẹn tá bá ń bọ̀ láti ìgboro tá bá ń bọ̀ wá sí Gbẹ̀pà ní òkè àgbèlé yẹn wọ́n pa bọ́ọ̀ kan náà síbẹ̀ tó yẹ pé ó padà jẹrà mọ́lẹ̀ ńbẹ̀ táwọn ajá ń jẹ òkú bọ́ọ̀ yẹn lẹ́lẹ̀ ńbẹ̀ wọ́n gba ọ̀kadà lọ́wọ́ bọ́ọ̀ yẹn náà ni àwọn Fúlàní náà ni ní Aládìyẹ náà the same thing wọ́n pa ẹnìyẹn náà wọ́n gbọ́kadà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹsẹ̀kẹsẹ̀ náà ti ṣèdájọ́ ọwọ́ fún yẹn wọ́n sún ní lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ó gba ọ̀kadà ẹnìyẹn ó dẹ̀ pa ẹnìyẹn náà ṣùgbọ́n tó wà mú wọ́n pa òun náà direct tán dẹ̀ sún lẹ́sẹ̀kẹsẹ̀ so ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kákàkiri àìmọye òkú tó wà ní pipeline yẹn táàmù àwọn tó ní wọn tó yẹ pé gbogbo bẹ́ẹ̀ kò máa rùn ni everybody máa fọwọ́ bomú ni kán tó kọjá so nǹkan yẹn ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa. madam kí lẹ fẹ́ látọ̀rọ̀ ìjọba àti gbogbo Nàìjíríà báyìí alàgbáyé ọmọ mélòó náà fi sílẹ̀. ọmọ 4 ló fi sílẹ̀ fún mi. 4 Ọlọ́run ó dá wọn sí wọn dìrún wọn ó dìgbà lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ ò ní fòṣì lògbà lágbára lọ́wọ́ Ọlọ́run àṣírí ààbò ìrànlọ́wọ́ dìde lágbára lọ́wọ́ Ọlọ́run kí lẹ fẹ́ látọ̀rọ̀ ọmọ Nàìjíríà tó rọjọba. nǹkan tí mo fẹ́ ni wípé Fúlàní yẹn kàn jọ nítorí Ọlọ́run kàn má jẹ́ kó fara rẹ̀ lọ nítorí wípé ọ̀rọ̀ àwọn ọlọ́pàá Nàìjíríà ó sú mi o ti rí pé wọ́n ti ṣe kéésì. àwọn ọlọ́pàá àwọn náà ni wọ́n mú ọlọ́pàá ò lè ọlọ́pàá ṣiṣẹ́ wọ́n lè àtìláṣì kọ́ má fi bọ́ yẹn sílẹ̀ kó gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jìyà kọ́ má fi sílẹ̀ kọ́ ṣàánú mi o ọmọ 4 ní Saheed dá sí mi láyà tó fi lọ kó gbèrò kó máa kú lásìkò tó kù yẹn wọ́n dẹ́mi ẹlẹ́gbọ̀dọ̀ ni o àwọn 3 lórí òwò ni kò ṣe ṣe ní o. alájà ẹ má sunkún alájà ẹ má sunkún alájà òtítọ́ ẹ má sunkún ẹ má wọlé ẹ pẹ̀lẹ́ ẹ kú àtẹ̀mọ́ra nídàmú bàbá ẹ ṣáà lè bá yín sọ̀rọ̀ sà bàbá yìí ni à ń pè láti ibi ìjọ mélòó kan tí à ń gbìyànjú láti gẹ̀ẹ́tì wọn torí àwọn la rí nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ àwọn náà sì dúró àwọn làwa mọ̀ o gẹ́gẹ́ bí olórí ẹbí Awólèsì ó wá lè jẹ́ pé àwọn kan wá lè wà níwájú o àbí káwọn kan wà lẹ́yìn o ṣùgbọ́n àwọn táwa rí nígbà tí kò má bàa di pé àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ wé wọn lẹ́nu wò àwọn ni wọ́n gbé oyè fún wọn àwọn lásán wọn lórí ẹbí o torí àwọn là ń rí gẹ́gẹ́ bí olórí ẹbí Awólèsì ta ní àǹfààní láti fi ọ̀rọ̀ dùn tó pẹ̀lú wọn ẹ ǹlẹ́ sà bàbá a kú ọ̀rọ̀ èèyàn a ò ní rúrú ẹ̀ mọ́ lágbára Ọlọ́run kí lẹ́yìn lè bá wa sọ nípa gbogbo rògbòdìyàn rìtìrìtì tó wà nílẹ̀ yìí alàgbà Saheed Awólèsì tó jẹ́ àbúrò yín star lọ́mọ báwo ló ṣe rìn èwo ló hàn sí yín nínú ẹ̀. tó ṣẹlẹ̀ ní pé orúkọ tèmi ni Alfa Ismaila Awólèsì wákìlì mùsùlùmí fún gbogbo ìlú Ṣàgámù. ó ṣẹlẹ̀ pé ẹ̀yin ni wákìlì mùsùlùmí náà fún gbogbo ìlú Ṣàgámù lápapọ̀. a rí yín pẹ́ lágbára Ọlọ́run. àmín. so ó ṣẹlẹ̀ pé ní àárọ̀ ọjọ́ Sunday
so èmi tiẹ̀ wà nílé kéwú tí mò ń kọ́ àwọn ọmọ ní kéwú so ìyàwó Saheed pè mí ìyàwó àbúrò mi pè mí pé àwọn ọmọ aráàbúrò mi láti àná kó lọ sí oko ọdẹ torí iṣẹ́ ọdẹ yẹn iṣẹ́ àwọn bàbá wa ni so òun ló dẹ̀ tún jẹ́ nìkan tó tún ń ṣe nínú gbogbo wa so ó níṣẹ́ mi tó ń ṣe ó ń fi iṣẹ́ àrẹ́ǹtì ó dẹ̀ ń ṣe iṣẹ́ barbing salon so báwo lẹ́yìn ó ní kò rẹ̀ padà wọlé mọ́ mo ní láti gbà wo láti alẹ́ àná tó ti lọ sí oko ọdẹ nísìn gbọ́lẹ́ wà nísìn wọn náà wọn pẹ̀lú Àjàdẹ àwọn wà ní Mòwe náà kọ́kọ́ lọ so wọn náà wà ní Mòwe ìbọn àwọn tí ń padà bọ̀ ní Ṣàgámù mo ní òkè tẹ́ bá ti dé Ṣàgámù ẹ pè mí màá wá bá yín èmi náà bá kúrò ní ìgbà tí mo dá máa tún pè wọ́n náà ti wà ní police station lọ́gọ́ ọlọ́pàá ní Ṣàgámù pé wọ́n ní káwọn lọ gbé páálí fóònù ẹ̀ ńlá wá láti lè fi ṣáàkì nọ́mbà ẹ̀. tó olóògbé fóònù méjì ló wà lọ́wọ́ wọn. onílé ńlá kan ní kékeré kan wọ́n á lọ pàdé wọn ní ọ̀gọ́ ọlọ́pàá ní Ṣàgámù ibi tó tún wà ní Ṣàgámù yẹn ibẹ̀ ni fóònù yẹn tó wá fóònù bàbá Àjàdẹ èmi bàbá Àjàdẹ àti ìyàwó ẹ̀ àwọn àdìpẹ́sẹ̀ ní fóònù bàbá Àjàdẹ wá kí wọ́n wá pè wọ́n padà pé Ìbàfò làwọn ní kó máa bọ̀ pé police station Ìbàfò gbogbo àbá ṣe kó sínú mọ́tò bàdẹ̀ ṣe lọ sí Ìbàfò nìyẹn bá ikú ṣe ń wọnú ọgbà àwọn ọlọ́pàá ní Ìbàfò ìyàwó sọ pé máṣíìnì. ni ìyàwó ti dá ọ̀kadà ọkọ ẹ̀ mọ̀ pé ọ̀kadà ọkọ mi lélẹ́yìí àbúrò akọ́rùn làjọ wọ́n tẹ̀ ní ọ̀kadà yẹn wọ́n ní bàjáàjì tuntun ni. bàjáàjì ni so àwọn àtàbúrò sọ pé máṣíìnì star lọmọ lélẹ́yìí àwọn ní ṣe máṣíìnì ẹni táwọn wà ní àní bẹ́ẹ̀ ni àwọn ní àwọn haúsá làwọn gbà lọ́wọ́ ẹ̀ lóru wọ́n dẹ̀ lọ mú haúsá yẹn náà wá pé pẹ̀lú fóònù ẹ̀ àní bẹ́ẹ̀ ni so wọ́n náà wọ́n ti bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé ẹni tó ní máṣíìnì báwọn náà ṣe ṣe wọ́n ní kò dá wọn lóhùn wọ́n ní ká sọ fún àwọn ọlọ́pàá ní Ṣàgámù pé kán wá gbé bí a tó bá dọ̀dọ̀ wọn à á jẹ́wọ́ so bọ́ ṣe gbé wá sí Ṣàgámù nìyẹn ẹ jẹ́ pé bí. ṣé lóòótọ́ ni pé ètò ọmú yìí ló tọ́ka pé ibi báyìí nìkan wá òkú Alàgbà ṣe torí madam sọ pé òun ló ní pé ibi báyìí nìkan wá òkú ọgbẹ̀rẹ̀ tó fi lọ. wọ́n náà sọ pé sáàdì pipeline yẹn ni àwọn ti ṣiṣẹ́ yẹn. ibẹ̀ náà dẹ̀ náà ti rí òkú. ibẹ̀ náà ti rí òkú Muhammadu Saheed sáà lọ́mọ so bí bàṣáṣì lọ gbé níbẹ̀ ní pàtàwọn ọlọ́pàá àti gbogbo ẹbí lápapọ̀. tó bàbá Wakil eléèjì ẹ̀wà kọ̀rọ̀ balẹ̀ ya gẹ́gẹ́ bí alàgbà tó kọ́kọ́ sọ̀rọ̀ ẹ̀ ti sọ ṣé lóòótọ́ ni irú nǹkan báyìí ti máa ń ṣẹlẹ̀ ní àdúgbò yìí. bẹ́ẹ̀ ni torí èmi ò gbé bíbọ̀ a gbọ́ pé owó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. dáadáa. tòró ní ọjọ́ tí mi àti ẹjọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn náà ló ń sọ wípé àwọn nǹkan bábà ń ṣẹlẹ̀ ní àdúgbò àwọn kódà gan lọ́jọ́ yẹn ó fi lórí fóònù ẹ̀ nílá yẹn ó fi òkú ẹni tí wọ́n ṣe gba ọ̀kadà ẹ̀ tí wọ́n pa sádùúgbò yẹn ó fi wọ̀n mí wípé nǹkan yẹn ti ń pọ̀ jù ní àdúgbò àwọn ń bẹ̀ yẹn débi wípé àwọn boys ní àpapọ̀ wọ́n kó owó jọ wọ́n lọ gba katapila wọ́n kàn fi géèjì ọ̀nà yẹn pé láti lè jẹ́ kí ọ̀nà yẹn tọ́nà yẹn bá tẹ̀ tó fẹ̀ díẹ̀ sí i pé koríko yẹn á lè jẹ́ kí wọ́n máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́ọ̀kan tèmi àtẹ̀jọ́ ń sọ tèmi sọ pé ọlọ́run àṣà bàbá mi fi iṣẹ́ ẹ̀ṣọ́ ẹ̀ ṣáàṣọ́ra ọ̀ ìwọ̀n kan lóníkà iṣẹ́ àdúgbò náà ni àwọn jọ ń ṣe pé nǹkan yẹn ti ń pọ̀ jù tó máa ń gbọ́ ọ̀kadà máa ń ṣe gbogbo ẹ̀ nínú gan lẹ́yìn tiẹ̀ wọ́n ti gbọ́ pé wọ́n ti gbọ́ ọ̀kadà ń bẹ̀ yẹn náà àwọn ọ̀rẹ́ nìyẹn pa ṣùgbọ́n yẹn ń ṣẹlẹ̀ ń bẹ̀ dáadáa ní Ìgbẹ́pà yìí ní Ìgbẹ́pà yìí kó àwọn lórí ọ̀rọ̀ yìí nísìn DPO ó ti wá táwa náà wà ń bẹ̀ tó wá bá àwọn ṣe mítìn ní pẹ̀lú ní ààfin Onígbẹ́pà tó kí gbogbo àwọn èèyàn kábíyèsí ti gbọ́ sí kábíyèsí ti gbọ́ sí DPO rẹ̀ ti wá tó ṣe mítìn pé kí ni nǹkan tó lè ṣe ọ̀nà àbáyọ lórí ọ̀nà yìí láti lè dẹ́kun àwọn ìwà burúkú yìí tí àwọn àti DPO náà dẹ̀ ti set àwọn kọmitì lórí ọ̀rọ̀ yẹn pé bọ́ṣe máa rìn ní torí DPO náà sọ pé ọ̀rọ̀ nǹkan yẹn pé òun ti ń gbọ́ information. ṣé àwọn community náà àwọn náà ti wà aware. wọ́n ti wà aware tán ti ṣiṣẹ́ lórí ẹ̀ pé DPO sọ pé òun ti ń gbọ́ àwọn ọ̀rọ̀ yẹn ti pẹ́ pé àwọn dẹ̀ gbọ́dọ̀ wá ọ̀nà àbáyọ sí nǹkan yẹn. Wakil
kí nìkan tí ẹ̀yin fẹ́ báyìí látọ̀dọ̀ ìjọba àti gbọ́ ọmọ Nàìjíríà tí wọ́n láǹfààní àti máa gbọ́ àwòwá káàkiri àgbáláyé? alákọ̀ọ́kọ́ ni pé eléyìí tọ́wọ́ bà yẹn kí wọ́n bá wa ṣe ìdájọ́ òdodo lórí ẹ̀, kí ìjọba wọ́n ṣe ìdájọ́ òdodo lórí ẹ̀, kó má jẹ́ kó lọ, because nta gbọ́n àwọn náà pé ẹlẹ́ṣẹ̀ ò gbọ́dọ̀ lọ láì fara kó náà gba jìyà ẹ̀ṣẹ̀. Odindi ẹ̀mí ni wọ́n pa, ẹni tó ń dẹ̀ pa yìí ẹni tó ń wúlò fún gbogbo àwọn ẹbí ni. Ọlọ́run kó bá wa dí àyè ibi tó ṣòfò níbẹ̀. Ẹ̀kejì náà ni pé àdúgbò yẹn kí ìjọba bá wa wọ́nà àbáyọ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yẹn àti ìlú Ṣàgámù lápapọ̀. Torí àwọn nǹkan yìí ti ń pọ̀ jù, ó tún ń ṣẹlẹ̀ níbòmí náà. Yẹ kó máa gbọ̀kadà, àwọn máa pa àwọn èèyàn, kán jọ tọrọ Ọlọ́run. lẹ́yìn pé àwọn Fúlàní gan wọ́n ń pààyàn, àìmọye àwọn ìwà kò tọ́ tó tún ń ṣẹlẹ̀ ní agbègbè Ṣàgámù bẹ́ẹ̀ náà. tó tún ṣẹlẹ̀ náà táwọn tó dẹ̀lú náà tí wọ́n jókòó tí wọ́n ń gbìyànjú. So kí ìjọba kó ran àwọn tìlú lọ́wọ́, kí gbogbo wọn jọ ṣiṣẹ́ papọ̀, kán bá wa ṣètò ààbò yìí kó ká lè sùn ká lè díjú. Ẹ pẹ̀lẹ́ sà, ẹ kú àtẹ̀mọ́ra, àní rírú ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ó dá àwọn ọmọ olóògbé, ó dá wọn sí. Mo rí kan lára àwọn ọmọ olóògbé sí bí alẹ́. Ẹbí o kì í ṣe lórí ẹbí o, ní àwọn ẹ̀gbọ́n. Àti sọ́lẹ̀ kan àti là, àti sọ àti là, kò má di pé wákìlù sọ̀rọ̀ àdó lórí ẹbí o. Ẹbí awolẹ́sí o, àwọn bàbá mi wà nílé, ẹni wípé ẹgẹ́ bíi pé àwọn àgbàlagbà náà fi ti èmi síwájú pé èmi náà ni mo wà ládùúgbò pẹ̀lú olóògbé, ó jẹ́ kí pé mi ni mo ń lọ tí mo ń bọ̀ nínú àwọn àgbàlagbà tí mo ń jíṣẹ́ fún ilé o. Eléyìí tẹ́ ṣe náà nísìnyí mo kọ́ ti sọ fún wọn, àwọn náà fún mi ní àṣẹ pé kí n sọ pé. Ẹ bá pe ọmọ olóògbé yìí. Ilé olóògbé alàgbà Saheed Awolesi tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Star lọ́mọ, ibẹ̀ ni a wà yìí nílùú Ṣàgámù tí a ti ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn ní ọlọ́kan-ò-jọ̀kan nípa ikú tó pa èèyàn wọn. Star lọ́mọ, bàbá yìí wọ́n ní wọ́n popular gidi gan ní àdúgbò yìí, wọ́n sì jẹ́ lára àwọn tó máa ń dìde fún ètò ààbò. Wọ́n sì ṣàlàyé pé tọ́ ikú alàgbà yìí dùn wọ́n, àwọn àtọ̀húnrìnwá kan tí wọ́n kàn ṣàṣọra wọn di ògbórí ẹlẹ́mọ̀ṣọ́ tí wọ́n ń pa kúkúrú tí wọ́n ń pa gígùn ní àdúgbò Ẹgbẹ́pà. Ọlọ́run yóò bá fi ọwọ́ tọ́ wọn lọ́kàn, wọ́n ronú pìwàdà. Bí wọ́n bá sì ronú pìwàdà lágbára Ọlọ́run, àṣírí wọn ò ní bò, yóò mọ̀ tú sí gbogbo ayé náà ni. Kí lorúkọ tí yín madam? Modinat Awolesi. Báwo lẹ ṣe jẹ́? Ọmọ olóògbé ni èmi ni àkọ́bí ọmọ olóògbé. Àkọ́bí olóògbé alàgbà Saheed Awolesi, Star lọ́mọ. Ẹ̀yin tọ́mọ ọdún mélòó báyìí? 19 years old. 19 years. Ẹ ṣì ní àwọn àbúrò lẹ́yìn? Bẹ́ẹ̀ni sà. Ṣé yìí lọ skul ni àbí ẹ̀yin ń ṣiṣẹ́? Mo ti parí skul, so mo ń ṣiṣẹ́ lọ́wọ́. Ok, ẹ ti parí secondary school? Bẹ́ẹ̀ni. Ok, kí ni intel wá sọ nípa ikú tó pa dáàdì yín ní ṣókí? Ní ọjọ́ tí dáàdì mi fẹ́ jáde kúrò ní ilé tó lọ sí oko. Ẹjọ́ ń gbé bí ni? Bẹ́ẹ̀ni sà, tó ń lọ sí oko, so wọ́n fẹ́ ra nǹkan ní Ìgbẹ́pà. Èmi dẹ̀ ń bọ̀ láti ibi iṣẹ́ ní ọjọ́ yẹn, èmi dẹ̀ ti rí wọn ní ọ̀nkan, máa rò pé kí n pè wọ́n pé torí ọ̀nà lélèmí náà lọ, so máa rò pé jẹ́ ń pe bàbá ìbò tìgbà tó sì jìn sí mi, so wọ́n á filẹ̀ wọ́n á hùn tèmi, so ìgbà tí wọ́n á yà ṣọ́ọ̀bù wọn torí ṣọ́ọ̀bù mo máa kọ́kọ́ kàn kó tó di pé mo dé ilé, so wọ́n á kan ṣọ́ọ̀bù wọn bí wọ́n yẹ pé èèyàn kan lára àwọn tó ń tajà ní ọ̀nà ṣọ́ọ̀bù wọn yẹn pé kó jọ tọrọ lọ pé kó bá wọn rán ọmọ kan wá sílé pé kó bá wọn kó nǹkan wá lé, so ìgbà tí ọṣà kẹni ẹni ẹ wá sọ pé ọmọ ẹ àkọ́bí lòun kọ́kọ́ rí ìmọ̀dí náà, so wọ́n sọ pé yẹn kọ́ wọ́n èmi náà wá kọ́ wọ́n mi wá bẹ́ẹ̀ pé kí n máa bá wọn kó nǹkan tí ọ̀ràn mi pé wọ́n ra nǹkan bí oúnjẹ àbí bí oúnjẹ tó fẹ́ lọ jẹ lọ́hùn. Okay. So wọ́n ṣáà ní kí bá wọn kó wá, so ìgbà tí mo ṣàdélé mo bá wọn tó ń kánjú, wọ́n ní pé àwọn dúró de bọ̀dá mi bọ̀dá Ahmed, so wọ́n ní pé kí àwọn tiẹ̀ tètè dé kíní kan, so ìgbà tí mo ṣàkó kíní yẹn fún wọn kò pẹ́,
ni bọ̀dá Ahmed bá dé ó wá ní pé kí n gbé ìgbín yẹn fún wọn ní nǹkan tí bọ̀dá ìfẹ́ wa gbà so ìgbà tí mo ṣáà gbé fún wọn ṣá wọn tiẹ̀ dúró wo ẹni tó fẹ́ gbé nǹkan fún wọn ṣáà lọ́n ti wọn. ìgbà tí ẹ̀yin rí wọn jọ yẹn bẹ́ẹ̀ ni sà. ẹ̀yin ò sì mọ̀ pé èrè yíyá rí kẹ́yìn tẹ́ padà fojú gan ni wọn nìyẹn. mo mọ̀ o. kábíyèsí Elédùmarè kábíyèsí Ọlọ́run. wọ́n mi mi pé wọn lórí fóònù ní ọjọ́ kábíyèsí Ọlọ́run. pé ọlọ́kọ̀ wá gbé òun nígboro pé òjò ti rọ̀ àwọn ọlọ́kadà kẹ̀ tó bá dẹ̀ ti gbọ́ pójò rọ̀ wọn fẹ́ wá síbẹ̀ pa. torí pọ̀nà yẹn kò fẹ́ ṣe dáadáa. àti wípé wọ́n tún bẹ̀rù àwọn ẹni tó ń pa àwọn èèyàn káàkiri. nǹkan tó ń bẹ̀rù nìyẹn tó ṣe kí n wá. so dáàdì mi ṣàṣọ fún mọ́ ìmíjọ yẹn pé kójọ tó rọrùn pé kó má bínú pé ó ṣàmọ̀ pé òun ò ṣe bẹ́ẹ̀ fún tẹ́lẹ̀ pé kójọ kó sun báwọn lọ́bì kan ní bẹ́ẹ̀ ni pé táìmù ti lọ pé kójọ tó Ọlọ́run ẹ̀bẹ̀ lòun bẹ̀ pé kójọ tó kó sùn sọ́dọ̀ mọ́ mi ẹ̀ so mọ́ mi ṣáà wò tí wọ́n gbọ́ kó wọn sọ kọ́kọ́ sí wọn ṣàkọ́tì fóònù ló bá tán nǹkan tí mo mọ̀ nìyẹn. nǹkan tẹ̀yìn mọ̀ nìyẹn. ìjọ́ kejì ni mọ́ mi ṣe wá kó wá ní inú ilé tán ní Mọ̀dínà ṣé nọ́mbà ṣé dáadé ò pé ẹ pé òun lọ síbi báyìí wọn á ní pè mí bíi ti báwo rárá àwọn ò pè mí o so ìgbà tí wọn á ní nọ́mbà kẹrin ẹ̀yẹn àwọn ní ìdí ẹ̀kíní kan máa ní mọ́ mi ṣé kò sí kí ló ṣẹlẹ̀ máa ní kó má lọ jẹ́ pé nǹkan tí mò ń rò ni ó fẹ́ padà ṣẹlẹ̀ so èmi ṣáà. kí nǹkan tí wọ́n ń rò ń gbà yẹn. torí dáàdì wa tó bá ń lọ sí oko wọ́n máa ń tètè dé bí nǹkan bíi 4 òru nǹkan bíi 4 àbí 3 ìyẹn tó bá rí nǹkan pa ló máa ń dé ní 3 bọ́ tó bá rí nǹkan pa ó máa dé ní 4 or 5 torí ìrun àsùbà tá máa ń kí so ńgbà tá a ṣáàrí wọn ṣáà máa ń pè ṣé bàbá yìí àsìbí kan ni torí tó bá lọ sóko bẹ́ẹ̀ wọ́n yẹ kó ti dé so àwa ṣáàjì ní nǹkan bíi 6 ní àárọ̀ ọjọ́ yẹn rí wọn mọ́mí mi wá ní pé àwọn ti pe nọ́mbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé kò sí ìkọ̀kọ̀ tó lọ fóònù dáàdì mi ò kẹ̀kù rí tó bá kú kò sí ni wọ́n á rí pé àwọn wá fóònù wọn àwọn á rí charge kó tó di kó wọ́n jáde tó bá máa kó á jẹ́ pé kékeré yẹn ló kú bọ̀ sí ńlá yẹn inú ńlá yẹn síìmù méjì ló wà nù ẹ̀ tó jẹ́ hotline. bẹ́ẹ̀ ni MTN méjì ló wà nù ẹ̀ so wọ́n ṣàpò gbogbo nǹkan bẹ́ẹ̀ ṣàpò gbogbo nọ́mbà wọn kò sí kọ̀kọ́ tó lọ èmi wá wórí fóònù mi kọ̀ yé rí nọ́mbà yẹn kan tó wọlé sórí fóònù mi mo ṣàgbé nọ́mbà dáàdì mi ló wọlé 3 miss call ìyẹn tẹ̀ orí fóònù kékeré ló wà so ìgbà tí mo ṣàpè mo á pè wọ́n padà kó wá lọ máa ń pè kí ló ṣẹlẹ̀ pé ṣé fóònù dáàdì mi ò kú yìí so wọ́n ti fi MTN nọ́mbà àwọn kọ́ọ̀tì wọn ti fi pè mí rí torí tó bá jẹ́ pé wọ́n ti fi pè mí rí ẹsẹ̀kẹsẹ̀ ni máa ti save ẹ̀ so wọn ṣáà ti fi pè mí rí torí kò pẹ́ náà tọ́ṣẹ́ ra síìmù yẹn so mọ́mí wá ní pé kì í ṣáà rí pé mo wá síìmù torí fóònù mọ́mí ti fẹ́ kúnjọ ẹ̀ mọ́mí wá ní mo gbọ́dọ̀ rí pé mo wá síìmù yẹn mo rí nọ́mbà yẹn kí n pè bí orí nọ́mbà yẹn a máa fẹ́ rí máa gbà tó bá jẹ́ pé nọ́mbà yẹn náà ni iná máa fẹ́ rí pé inú fóònù kejì àbí fóònù àkọ́kọ́ ló máa fẹ́ wà wọ́n ṣe fóònù 3 lọ ní fóònù 2 lọ ní so á jẹ́ pé kò sí kankan kan nù ẹ̀ tó lọ nìyẹn ẹjọ́ dára wa láǹbù nọ́mbà má jẹ́ ká má torí àwùjáde kí tó lẹ́nu ní báyìí nígbà tí àwọn oníṣẹ́ ibi tí wọ́n júwe ibi tí òkú dáàdì ẹ̀ wá ṣé wọ́n náà bá wọn débẹ̀. ò bá wọn débẹ̀. àbúrò mi ló bá wọn débẹ̀. pẹ̀lẹ́ ṣùgbọ́n ó padà fojú gan ní òkú bàbá yìí. ìgbà tó rí òkú dáàdì ẹ̀ ayé wo ló bá wọn báwo ló ṣe kí ni nǹkan tó rí. kí làwọn nǹkan tí wọ́n ṣe fún wọn. dáàdì mi bá wọn drag pé kó má rí òun pa kó yẹ kóun lè rí bíjọ mọ́ wọn lọ́wọ́ torí bàtà tí ó wọ̀ kí tí ẹni máa ń pè àwọn bẹ́ẹ̀ ni òun lọ́wọ́ so ká ní wọ́n tètè rí bàtà yẹn bọ̀ ni wọn ò lè rí wọn pa bẹ́ẹ̀ yẹn dáàdì mi á sáré but nígbà tó ti rí bàtà yẹn gbà wọ́n ṣáà àwọn ebo àti ibo náà ti ṣe wọ́n lè ṣe nígbà tó padà rí wọn. sá. àwọn ebo àti ibo náà ti ṣe wọ́n lè ṣe nígbà tó. orí àti ibi orí yẹn mọ́ ẹnu. orí yẹn. mọ́ ẹnu wọn báyìí mọ́ imú wọn. ní nǹkan yẹn ni wọ́n ti gbá igi mọ́. àwọn kóńdó tí wọ́n máa fi ń gún iyán. àárí kóńdó yẹn ní ọ̀dọ̀ àwọn ọlọ́pàá. pẹ̀lẹ́ kí ló wà lọ́kàn ẹ báyìí mọ̀lẹ́dẹ́. sá dáàdì ẹjọ́ torí Ọlọ́run
ẹni tí wọ́n rí mú ìkọjọ tó Ọlọ́run kó má yẹ kó lọ bẹ́ẹ̀ ni kọjọ kó bá a ṣèdájọ́ ọwọ́ fún kọjọ tó Ọlọ́run ìyẹn àkọ́kọ́. Èkejì ẹjọ́ tó Ọlọ́run àfẹ́ kó jẹ́ mọ́mì mi wà nìkan ni ó máa ṣe wàhálà wa kíní nǹkan kan bẹ́ẹ̀ yẹn ṣá. So torí mọ́mì wa náà ó ń ṣiṣẹ́ but iye tó bá pa náà la máa rí jẹ torí nígbà tí dáàdì wa wà láyé dáàdì náà ló máa fi bẹ́ẹ̀ fún wa ní owó jù torí mọ́mì òun tètè ń fi bẹ́ẹ̀ ń rí owó. Ọlọ́run jẹ́ kó rí. Iṣẹ́ wo ni mọ́mì ń ṣe? Ó ń ta ẹja ó dẹ̀ ń ta àwọn nǹkan bí èlò nǹkan bí oúnjẹ ṣá. Bí nǹkan ta bí ẹja. Nǹkan tó ń tà nìyẹn. Àwọn àbúrò mélòó ló wà lẹ́yìn ẹ̀ tiẹ̀ báyìí? 3. Àwọn tọmọ ọdún mélòó? Èyí tó tẹ̀lé mi 17 years bẹ́ẹ̀ ni 17 years ó fẹ́ pé 18 ní next month. Last born yín kọ́? Last born yẹn ó ti pé 13. Ní last born? Bẹ́ẹ̀ ni. Ó ń lọ sí school àbí? Bẹ́ẹ̀ ni sà. Àwọn tó kún lọ sí school ayé àbí? Bẹ́ẹ̀ ni sà. Kí ló fẹ́ látọ̀dọ̀ ìjọba ń sìn àti ṣùgbọ́n ọmọ Nàìjíríà tó ń Ìjọ tó Ọlọ́run kó ṣàánú wa kọjọ tó Ọlọ́run ìrànlọ́wọ́ la fẹ́ o. Ìrànlọ́wọ́ la fẹ́ kò sẹ́ni tá máa gbójúlé àlè gbójúlé anybody ó torí àmọ́ ẹni tó lè help wa but ìjọba ìjọ tó Ọlọ́run ẹ̀bẹ̀ lábẹ́ o. Àwọn tí wọ́n ṣekú pa dáadé ẹ̀ kí ni ìdájọ́ ló fẹ́ kó wá lọ sí orí wọn? A fẹ́ kó pa wọ́n. Kó pa wọ́n padà kọjọ lọ bára wọn lọ́rùn tó bá tán. Ẹni tí wọ́n fẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni. Tọ́ ọlẹ́gbọ́n ìgbọ́ ẹyẹ ọmọ Nàìjíríà tẹ́lẹ̀ àǹfààní àti máa gbọ́ òwà káàkiri.